It is very dangerous an assignment that we are doing, and I think that people will realize how much my own life is even in danger. Yes, based on jurisdiction, wọ́n lè kú gidi pé okay, wọ́n wá sí Arizona, wọ́n fẹ́ wá ṣe kíní kan, wọ́n ní láti wá sí US láti wá ṣe tán bá máa ṣe. But still, if somebody will know how much, if there is an instrument to measure how much love one has for his nation, his country, I am telling you, tẹ́ ẹ bá gbé instrument yẹn jáde lẹ́ni, ẹ máa wọn bí mo ṣe nífẹ̀ẹ́ Nàìjíríà tó. Ọ̀rọ̀ yìí tún ti ní agbára báyìí o, ẹ̀yin èèyàn, lórí ọ̀rọ̀ Awíkókó àti ọ̀rọ̀ Prophet Olúalọ́ tí ń jà rìnrìn káàkiri gbogbo àwọn ẹ̀rọ amáyélujára pátápátá. Kí tún ni latest update, kí ni tuntun, kí la tún rí gbọ́? Ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o, ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ tó rọrọ̀ ohun tí ń gbẹnu tán ó ti ń lékè ńkà bẹ́ẹ̀ náà ló ń pàkàṣọ o. Kó tó di pé mi ń gbé yín débẹ̀, ìkànnì Àdàbà tẹlifíṣàn lẹ́wà níbi tá ti máa mú wá àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì gbé láǹfààní láti máa gbọ́. Àmọ́ fún gbogbo ẹjú tó pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ní tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe, ẹ bá mi tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgọ́ kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè. Òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo àkúgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnà pẹ́nu. Ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́, iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà online TV, òkè láwà téńté. The last live video tá a ṣe lórí family, parenting and the society, tí mo dẹ̀ ti sọ wípé kò ní jẹ́ one time thing, a máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn, tá máa gbára wa níyànjú gẹ́gẹ́ bí òbí àti ọmọ lórí wípé kí society wa lè jẹ́ èyí tí yóò mú àlàáfíà àti ààbò dání àti ìfẹ́ ọmọlàkejì. Nínú live video yìí ni ọ̀pọ̀ nù yín ti ń béèrè wípé Awíkókó ojú ẹ̀ yìí ó kọ rẹ̀ lọ́wọ́, kí ló ṣẹlẹ̀? Mo ṣàlàyé, ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ sí lórí live video yẹn tàbí tí ẹ tètè bá wa bẹ̀rẹ̀ níbi tí mo ti ṣàlàyé, mo gé àwọn àlàyé tí mo ṣe yẹn torí wípé ọ̀rọ̀ tó dùn mí jọjọ ni, tí mo sì fẹ́ jẹ́ kí ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ wípé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló máa ń wà. Ìgbà míì wà ojú omi tá a bá fojú rí ní ẹ̀ ló máa ń fẹ́ gbé ni lọ. Kélédùmarè mọ́ wá ṣọ́wọ́ lọ́wọ́ àwọn tó ń ṣọ́ ni tá ò ṣọ́. And lastly, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ọkàn kan àti inú funfun lẹ ṣe fẹ́ súnmọ́ mi, súnmọ́ ní tí à ń ṣe lórí gbígbà àwọn èèyàn kúrò lọ́wọ́ àwọn ajẹranjẹgun yìí, ẹ mọ̀ gbọ́ ìdí ẹ̀ tó ṣe ṣòro fún mi láti lè fọkàn tán ẹnìkankan. Yóò mọ̀ yé yín, kì í ṣèmi náà, ṣùgbọ́n torí iṣẹ́ tí mò ń ṣe yìí ni ó léwu lọ́pọ̀lọpọ̀. Màá mọ̀ fi lè ṣe apá kìíní tó rápá méjì ni, ẹ mọ̀ gbọ́, ẹ ṣé, ó dàrọ̀. I want to confirm it again, inú mi ò dùn rárá, because mo realize wípé when we come to talk about pastors, when we come to talk about the affairs, when we come to talk about the traditionalists, we are so jumpy because it is such a very useless and wicked society where we always want to point accusing fingers. Yeah, it is always very easy for us. But have we decided to stop for a bit and look inwardly? Why am I starting with this direction? I started this religious revolution and liberation not knowing where it will lead me, seeing where we have come today, that so many people that will have abused me in 2018, 2019, we are now coming together as family members to be fighting this battle. And that can only happen when some individuals have been able to confirm your sincerity, that this fight that you're fighting is not because of money. And truly, since 2018, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 years, and still counting, waxing stronger and stronger, yielding and giving us results.
Number one, if it were to be because of money, ni mo ṣe ń ṣe nǹkan tí mo ń ṣe yìí. I am telling you the truth. 200 million naira kì í ṣòwò kékeré. It is enough for somebody to collect and say, you know what, ayé ẹni tó bá fẹ́ bàjẹ́ kó lọ bàjẹ́. And I keep saying all of this. It's not because I love talking, but it will be sending out message to anybody that will be coming into the inner circle and say that, Mr. Rotimi, I am seeing the pains of people. I am feeling their pains. I can feel their tears and everything. Mo fẹ́ dúró tì yín tán ni kì í pé bóyá torí owó, but torí wípé mo fẹ́ jẹ́ kan lára àwọn tí ó dìde fún àwọn tá a so sínú gbèkùn. That's it's one of the reasons why I say all of these things. So if they offered me 200 million naira June as at 2024, tí mo gbé yàrá yẹn nìyẹn ṣe pé tí mo dẹ̀ ń sọ fáwọn pásítọ̀ yín wípé tẹ́ ẹ bá fẹ́ rán yàn wá again láti offer mi lówó pé kí n má sọ̀rọ̀ mọ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tẹ́ ẹ bá mọ̀ pọ̀ ọmọ ọkọ nìyí, tẹ́ ẹ kì í ṣe bàbá ìyá kan bàbá mẹ́wàá, ẹ jẹ́ kí wọ́n máa lo real number láti pè mí tí màá dẹ́ record, so dẹ̀ máa lórí láyà láti sọ torọ́ ọmọ ọkọ nìyí, ẹ̀ iṣọ́ máa lè pé ẹ̀yin lẹ́rẹ́ ní báyìí pé ká wá offer mi lówó. I said it times without number, but because some people have been able to test me and say that baba yóò ṣe nítorí owó is the reason why some inner circle members can say, you know what, Mr. Rotimi, no matter what happens, àjọ máa jàjà ẹlájàyè ni. And I appreciate every one of you. I can't take it for granted, not even for billions of dollars. I can't take your support and encouragement for granted. Inner house members. Now, why am I going in this direction? Some of you were saying that, Queen Aboli, I am not fine. I must say the truth. I am really, really hurting. I am so bitter right now. Because we want to talk about families, we want to talk about parenting and everything. Now, some of you from the video I released, Kintoshe live video, I said in all sincerity, in wípé kí Ìyábọ̀ wà papọ̀ láwọn ọmọ yẹn, pé what of if tí nǹkan kan bá ń ṣe níbi tó wà? So you are worried, and in out of your being worried, in out of your being concerned, in all sincerity, lẹ ṣe ń béèrè lọ́wọ́ mi pé Rotimi, àwọn family Ìyábọ̀ gangan fúnra wọn kọ́ kí ni wọ́n ń ṣe? And all Nigerians know that when we are dealing with so many of these men, men of God, the reason why some people are not bold to speak up, touch not my anointed, because we have been able to deal with that. Don't touch anybody. Àwọn fúnra wọn náà class ara wọn so that ọba wùwà burúkú kéèyàn má lè sọ. Now she sọ pé touch not my anointed. So if you don't know, go and know. We have been able to bust that myth, those lies. Okay, it is very dangerous an assignment that we are doing, and I think that people will realize how much my own life is even in danger. Yes, based on jurisdiction. Wọ́n lè kú gidi pé okay, wọ́n wá sí Arizona, wọ́n fẹ́ wá ṣe kíní kan, wọ́n ní láti wá sí US láti wá ṣe nǹkan bá máa ṣe. But still, if somebody will know how much, if there is an instrument to measure how much love one has for his nation, his country, I am telling you, tẹ́ bá gbé instrument yẹn jáde lẹ́ni, ẹ máa wọ̀n bí mo ṣe nífẹ̀ẹ́ Nigeria tó, you will be weeping for me for being outside that nation, because every day I wake up outside Nigeria, it is a torment in my system. It brings me pain to the extent that timba parokolo fi ajemi timba go old Nigerian movies, boya bi ru àwọn Checkmate, Owo Blow, and so many other Toluwanile and all these old movies don't make sense. I see myself weeping. I was listening to Onisi Anesi Olusewaye. I was listening to this song using my brain. I played it more than 10 times. I was weeping without being able to control myself, because of the love I have for that nation called Nigeria. Unfortunately, the Nigeria of then is not the same Nigeria we are living for our children, if it will continue to exist in the first place. What am I saying? All of these things, that my life is even in danger. One threatening me, inbox, one threatening me, lórí nínú comment tẹ́ẹ̀rí, pé tí wọ́n bá bí mi dá kí n wá sí Nigeria, pé wọ́n máa pa mí ni, wọ́n ti rán cultist sí mi. Ta ni wọ́n rán sí mi, pé tí wọ́n bá bí mi dá kí n máa bọ̀ Nigeria, láwọn pastors yìí. And I think that somebody will understand that it is not for any ulterior motive that I am coming out to speak on behalf of victims who have lost their voices for so many years.
And look at where we are today, based on consistency and everything. And in my agitations to make sure that Iyabo is found, is located, I don't have any ulterior motive against Oluwalo. Tẹ́ bá gbé ogun wá báyìí máa fi búra, tẹ́ bá gbé anything wá ayé lala máa fi búra, and it will surprise all of you. But I cannot hide the fact that I am worried about the whereabouts of Iyabo and the children, being somebody that I knew late 90s, early 2000. It is out of this worry that I'm speaking. That imagination, okay, tí Iyabo bá jẹ́ direct sibling me, won't I stand up? Then the way I am raised, the way I grew up, somebody does not have to be your sibling before you make them, before you see a family in them. So what happened? So many of you that stood up and said, Mr. Rotimi, Edwina, family Iyabo, although family Iyabo gangan kọ́, ó yẹ káwọn náà sọ̀rọ̀ síta. Okay, and you can't bear it, not because you love what we are doing. Ṣùgbọ́n torí pé ẹ fẹ́ pa wá lẹ́nu mọ́ pé nígbà tí family Iyabo ò bá sọ̀rọ̀, a máa wo bí tẹ́ máa gbé kéèsì gbà tó bá yá yín ẹ máa dákẹ́. And I don't know what to say to you, because if you are one of those people who, because of one ulterior motive or the other, you are against us on this case, thinking that we have personal vendetta against anybody, be in front of a mirror and see that you are a beast. Either as a woman or as a man, you will be looking at a beast. Finally, wọ́n ní pé ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Àwọn ohun mẹ́ta kan wà tí kò sẹ́ni tí ò ní láyé, tí mo fẹ́ jẹ́ kí àwọn kòkó gbọ́, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run gbọ́. Àwọn ọ̀kan mẹ́ta kan wà tí ò sẹ́ni tí ò ní. Number 1, kò sẹ́ni tí ò ní àná, which is past. Number 2, kò sẹ́ni tí ò láṣìírí, which is secret. Number 3, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀, which is hiding. Kò sí láyé, bó bá dà ti jẹ́ ènìyàn yóò ní àná, bí ò bá ní àná yóò ní àṣírí, tí ò bá láṣìírí yóò ní ìkọ̀kọ̀. Tó bá ti lè jẹ́ èèyàn, ẹ má gbàgbé mẹ́sẹ̀gì mi, ẹ fi ṣọwọ́ sáwọn èèyàn. Ọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ. Ìbéèrè mi leléyìí, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé, ẹ bá mi dáhùn béèrè, ẹ bá mi pín mẹ́sẹ̀gì ìbéèrè mi fún àwọn ọmọ Ọlọ́run. Number 1, ìbéèrè àkọ́kọ́, irú ìgbéyàwó wo? Ìbéèrè yẹn ni pé ìgbéyàwó tí Ọlọ́run, ìgbéyàwó kí ọkọ wà nílùú òyìnbó, kíyàwó wà ní Nàìjíríà, kí ọkọ wà l'Ábùjá, kíyàwó wà ní Àkúrẹ́, tí wọ́n dẹ̀ ṣègbéyàwó. Ṣé ìgbéyàwó tí Ọlọ́run gangan ṣètò ẹ̀ ni, àbí ìgbéyàwó bí ayé ṣe gbà? Bóyá ìbéèrè mi ò yé wa. Ìgbéyàwó kí ọkọ àti ìyàwó má jọ gbé papọ̀ tá a dẹ̀ kọ́ra. Ṣé ìgbéyàwó tí Ọlọ́run ṣètò rẹ̀ ni, àbí ìgbéyàwó bí ayé ṣe rí ní ká ṣe máa bá yé? Ṣé ìgbéyàwó tí Ọlọ́run ṣètò ẹ̀ ni kí ọkọ àti ìyàwó jọ máa gbé, kí ọkọ gbé lọ́tọ̀, kí ìyàwó gbé lọ́tọ̀? Ṣé ìgbéyàwó tí Ọlọ́run ṣètò rẹ̀ ni? Ibo ló wà nínú Bíbélì? Ìyẹn ìkíní. Ní èkejì, ìbéèrè mi, nínú ìgbéyàwó bí ayé ṣe gbà àti ìgbéyàwó tí Ọlọ́run gangan ṣètò ẹ̀ pé Ádámù àti Éfà sínú ọgbà kan ṣoṣo, ìgbéyàwó wo ló yẹ kí ọmọ Ọlọ́run gangan jẹ́ àpẹẹrẹ rere àti àwòkọ́ṣe fún àwọn èèyàn? My number 2 question. My number 1 question, ìgbéyàwó àkọ́kọ́, ìgbéyàwó kí ọkọ gbé lọ́tọ̀, kí ìyàwó gbé lọ́tọ̀, ṣé ìgbéyàwó t'Ọlọ́run ṣètò ẹ̀? Pàápàá gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni mò ń bí léèrè question yìí ní àgbáyé. Ṣé ìgbéyàwó t'Ọlọ́run ṣètò rẹ̀ nìyẹn? Àti pé tó bá jẹ́ ìgbéyàwó t'Ọlọ́run ṣètò ẹ̀ ní, ibo ló wà nínú Bíbélì? Question kejì ni pé ìgbéyàwó kí ọkọ gbé lọ́tọ̀, kí ìyàwó máa gbé lọ́tọ̀ torí ìdí kàbí èkejì, ṣé ìgbéyàwó tó yẹ kí ọmọ Ọlọ́run máa practice ní pàápàá olórí ìjọ Ọlọ́run? Number 3, ṣó yẹ kí ìgbé ayé ọmọ Ọlọ́run ó tako Bíbélì tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni, tàbí kò yẹ? Number 4, bí ọkọ bá jẹ́ olórí ìjọ, tí ọkọ jẹ́ olórí ìjọ, apá pé bóyá a ní deputy ọkùnrin, ẹni ta ló tún yẹ kó jẹ́ igbákejì yàtọ̀ sí pé bóyá assistant pastor kankan? But bí ọkọ bá jẹ́ olùdásílẹ̀ àbí olórí church, bí bàbá ẹ̀sọ́ Ọládélé sì wà yẹn, ta ló tún yẹ kó jẹ́ olórí àwọn obìnrin nínú ìjọ? That is another question. Bí ọkọ bá jẹ́ olórí àwọn ọkùnrin nínú ìjọ, ta ló yẹ kó tó jẹ́ olórí àwọn obìnrin? That is number 4. Ìgbéyàwó pàápàá nínú ìjọ Àpọ́sítélì ti Kristi. Eléyìí mo fẹ́ bèèrè lọ́wọ́ bàbá Ọládélé, bàbá Ẹyẹbí Ọ̀kín,
àti wòlíì wòlíì Ọládìméjì, Daniel Dúpọ̀ Olúwaníyì, Tọ́pọ̀ Olúṣẹ̀yẹ, Peter Kékeré, Ọláwùnmí Ọdẹ́dọ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ àwọn ọmọ Ọlọ́run gbogbo. Mo fẹ́ bi wọ́n léèrè gbogbo àwọn èèyàn wọn yẹn. Mo fẹ́ kí gbogbo CAC kájọ kan dá mi lóhùn eléyìí gangan ti jẹ́ Apostle ti Kristi ni. Bàbá Yẹbí Ọ̀kín mo dẹ̀ fẹ́ kó dáhùn eléyìí. Now bàbá nínú ìjọ Apostle ti Kristi a máa gbé ìpàdé àwọn obìnrin which is good woman meeting. Àwọn district á gbé wá sí assembly kankan, àwọn zone á gbé lọ sí district kankan, wọ́n wá parí ẹ̀ sí region àbí district àbí zone. Ní gbogbo ìgbà mo fẹ́ kí Ọládìméjì ó dáhùn béèrè torí ó wá láti Asan region. Bàbá wa Ẹyẹbí Ọ̀kín dẹ̀ ní olórí. Bàbá Wòlíì Alọ́ jẹ́ lára ìránṣẹ́ Ọlọ́run regional lára zonal superintendent. Ṣé nínú ìpàdé obìnrin rere tí Ẹyẹbí Ọ̀kín gbé ìpàdé obìnrin rere lọ sí zone bàbá wa Olúalọ́ ni? Tí wọ́n bá ń gbé ìpàdé obìnrin rere lọ gẹ́gẹ́ bí ìlànà ìjọ yìí, ta obìnrin wo ló ń rìsíìfù wọn lọ́dọ̀ bàbá wa Olúalọ́? Mo fẹ́ kí ohun tó yẹ kí Awokoko béèrè lọ́wọ́ wòlíì Ọládìméjì nìyẹn, tó ń sọ wípé ká máa bá pásọ Ṣẹ́gun kankan sọ. Ṣé bàbá Ẹyẹbí Ọ̀kín gbé pàdé gbúgbú máa lọ sí zone Wòlíì Alọ́ ni? Tó bá ń gbé lọ, obìnrin wo ló ń rìsíìfù wọn? Àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú CAC lágbàáyé, ṣé àwọn torí lábẹ́ bó ti wọ́n rí àmọye ìgbà tá ń gbé pàdé obìnrin rere wá sọ́dọ̀ mi, ìyàwó mi ló dẹ̀ ń gbà ló dẹ̀ rìsíìfù wọn. Bákan náà ìyàwó mi ló dẹ̀ ń wàásù lọ́jọ́ yẹn gẹ́gẹ́ bí ètò tá a ṣe fún wa. Ìyàwó olórí yẹn ló máa wàásù kó tó fi pé ìyàwó region àbí DCC àbí tóní tó máa ṣe final kìíní. Ìyẹn ìbéèrè tí gbogbo CAC. Finally kí n tó lọ síbi ọ̀rọ̀ mi pátápátá tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ CAC lágbàáyé ó gbọ́ mi. Mo fẹ́ bẹ bàbá Ẹ̀sọ̀ Ládélé àti gbogbo ẹ̀yin olórí nínú ìjọ CAC, ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín rèé. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Wòlíì Alọ́ síbì kan, ká gbé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ síbì kan àtàwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n ìyá ìyàwó Wòlíì Alọ́ CAC ẹ dìde. Bí màmá yẹn bá kú, ẹ̀jẹ̀ rẹ̀ wà lọ́rùn yín o. Ẹ má bínú o, ẹ̀jẹ̀ màmá yẹn ń bẹ lọ́rùn yín. Gẹ́gẹ́ bí àwòrán tán gbé káàkiri. Màmá yẹn ti dàgbà. Bí ò tiẹ̀ rí ọmọ ẹ̀, ẹ pé Wòlíì Alọ́ kí ẹ bẹ̀ ẹ́, kí ọmọ rẹ̀ ó bá màmá yẹn sọ̀rọ̀. Bí ọmọ yẹn ò bá dẹ̀ bá màmá yẹn sọ̀rọ̀, ẹ jẹ́ káwọn tí ó jẹ́ zonal superintendent kí wọ́n lọ bá màmá yẹn, kí màmá yẹn má jáde sórí afẹ́fẹ́ mọ́. Bàbá Ẹyẹbí Ọ̀kín ti da sọ, wọ́n ní mo pè bàbá Ẹyẹbí Ọ̀kín ní Abìjàwàrà Ògbóró Ẹlẹ́mọ̀ṣọ́. Ìdí tí mo fi pè lórúkọ ẹ̀ kì í ṣe mo fi bù ẹni tó jẹ́ wípé ó ń ṣe nǹkan tó kùn díẹ̀ káàtó nínú ìjọ Ọlọ́run. Àwọn olórí òde tó ibà sọ̀rọ̀, ẹ̀rùn àwọn olórí gbogbo dẹ̀ ń bà láti correct ẹ̀. There was a time tó jẹ́ pé à ń ṣe àjọ̀dún Babalọ́lá bí ọdún kejì ní Ìkejì Alákejì tí gbogbo àwọn olórí wa wà ń bẹ̀. Bàbá Ẹyẹbí Ọ̀kín pẹ̀lú àwọn bàbá Olúalọ́ dẹ̀ wà ní Èkìtì, gbogbo wọn wọ́n dẹ̀ ń ṣe ìsìnkú bàbá ẹ̀. Bàbá Alọ́ Ìpẹ̀lú foundation tó dá àjọ̀dún yẹn sílẹ̀ ní Ìkejì Alákejì, I was there, gbogbo alájọ wà ń bẹ̀. Tí èsì òdẹ̀ ní agbára láti pe bàbá Ẹyẹbí Ọ̀kín into meeting láti sọ́mà ẹ̀, láti sọ wípé báyìí ó rọrùn láti correct ẹ̀. Gbogbo ẹ̀sìn tá a ṣe nínú ìjọ ẹ̀bá nínú mídíà, bàbá Ẹyẹbí Ọ̀kín ló kọ̀ sí ẹ̀. Kí ló dẹ̀ fà tó fi kọ̀ sí ẹ̀? Ó rí CAC pé kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀. Lóòótọ́ ìgbà tó wà ní Adó Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àmọ́ rẹ́kọ̀dù olúkúlùkù nínú ìjọ yìí. We know all our record. Irú àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Awokoko jẹ́ ká mọ irú ìránṣẹ́ Ọlọ́run tí Ọládìméjì jẹ́. Torí ẹ̀mí náà ti ń fura tẹ́lẹ̀ pé ṣé ọmọ Ọlọ́run gidi ọmọ Mọ́sọ́rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó lè wà lábẹ́ bàbá Ẹyẹbí Ọ̀kín sá. So that is all. Ẹ̀yin bàbá ẹ pé ẹ lọ sí ẹrẹ́ èèyàn lọ sọ́dọ̀ ìyá ìyàwó Wòlíì Alọ́ o. Ẹ lọ sọ fún màmá yẹn, torí màmá yẹn ò léèyàn.
mo sọ̀rọ̀ àti sọ tó bá jẹ́ tó léèyàn ni gbogbo ilé tí gbogbo ayé ń sọ ìyẹn ló máa sọ̀rọ̀ sí. wòlíì alọ́kẹ̀dẹ́ ti ra àwọn gbogbo wọn yẹn ó ti kó wọn. màmá yẹn torí ilẹ̀ ti ń sún, ohun tó ṣẹlẹ̀ sí màmá yẹn náà ṣẹlẹ̀ sí ìyá mi. ní odidi ọdún kan mi ò lọ kí ìyá mi, wọ́n ló síìkì. ó ṣe mò ń sìn ìdówó sí, mò ń sìn ìdáṣọ, ó lóun ò wọ̀ òun ò jẹ. ọjọ́ tí mo débẹ̀, ẹni tán ló síìkì látòdì ọ̀sẹ̀ méjì ló bá fò dìde tó lára wọn ti yá. àgbà close to 90 nígbà náà. màmá yẹn ọkàn rẹ̀ fẹ́ rí ọmọ ẹ̀. bí a bá dẹ̀ wá rí okun tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìjà torí a lọ ń bínú báyìí. ó dẹ̀ ń lo agbára lórí ìdílé ìyàwó ẹ̀, ó lo bó ṣe tó lórí wọn láti sáyẹ̀ǹtì wọn. so torí yẹn alómi ìníṣù pẹ̀lú ẹ̀, bọ́tí nítorí ìyá yẹn ẹ̀yin olórí ṣèèṣì ẹ pé alọ́kẹ̀ bẹ́ẹ̀ bólókó lábá ti dóyàwó ẹni ikún láti kíní la fi ń gbójí ẹ pé kó pe màmá yẹn ọ̀ọ́kẹ̀ kó láwọn irú àwọn bàbá ọlọ́gbọ́n yọ ká lọ bá màmá yẹn ká pẹ̀tù fún pé kó má wọ́ọ̀rì if there is anything happen to his son pé kó ní sùúrù ọmọ ẹ̀ pé yóò dà. ẹ wo orí iwú yẹn o, ẹ wo orí iwú torí ọjọ́ ìyàwó alọ́ àti bàbá wa lọ kí àwọn náà ká máa retí ọjọ́ táwọn yóò dàgbà òbí màmá yẹn. tí màmá yẹn bá kú ẹ̀jẹ̀ ẹ̀ wà lórí ẹ̀yin olórí sí èso pàápàá bàbá ẹ̀yẹ bí ọ̀kùn. ìyẹn nípa ti ẹ̀yin olórí sí èsì àti ẹ̀yẹ bí ọ̀kùn. bí ẹnikẹ́ni bá wà ní ipò àgbà, bí nǹkan bá fẹ́ bàjẹ́ ẹ dìde kẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀. mo dárúkọ bàbá wa ní ìsìn, bàbá wa Fúnṣọ́ Àkàndé kí n tó lọ máa parí ọ̀rọ̀ mi. there was a time nígbà tó rẹ̀ máa ti ṣe é sí bẹ̀rẹ̀. so ní ọjọ́ kan bàbá mo kàrí kọ́ọ̀lù bàbá wa Fúnṣọ́ Àkàndé lẹ́dẹ̀ẹ́ ní nǹkan bíi 5 ti lọ. ó ní Násùrù bàbá rẹ̀ Násùrù òun rí mẹ́sẹ̀gì kan lórí mídíà ní ìsinsìnyí, òun rí Muyideen Bádéjọ pé wọ́n sọ ìmọ̀ àtàwọn bàbá ìsáyà pé kankan pé sẹ́mi ni mo fi rán ni àmúnirárá o mi ò mọ kankan. ó ní ọmọ ìjọ ẹni mi ò kí n mọ̀ pé ọ̀rọ̀ ìjọ ló ń pa ìmọ̀ àtàwọn bàbá pọ̀ kì í sọ̀rọ̀ ayé o kí lọ correct ẹ̀rọ mi o. immediately mo dẹ̀ lọ rí mídíà. ìtàpè ní àgbà nìyẹn. bí ọmọdé bá fẹ́ lọ ṣubú àgbà correct ẹ̀. ìtàpè ní àgbà nìyẹn. ẹ̀gbọ́n tí bàbá yẹn ṣe, that is another one. bàbá wa Fẹ́mi Adédèjì there was a time mo ṣe ìsọdí kan, mo lọ rán aṣọ kan kúkú mọ gbogbo ohun wòlíì. bí bàbá ṣe rí aṣọ ẹgbẹ́ ó kà fọwọ́ dáṣọ sí mi, Násùrù aṣọ wo lélẹ́yìí ṣé ta aláwọ̀ àbí kankan. mo ní ohun olúwa mo lè gbọ́ ni o. ó ní kí lọ correct ẹ̀. ìmílẹ̀lẹ̀ ni mo pe àwọn mídíà mi tí wọ́n dìbò ìtaṣọ yẹn. bí ẹ bá rí ọmọ kan tó fẹ́ lọ wọnú ná ẹ máa torí ìdí kan àti èkejì ẹ ní pé ìgbà tí ẹ̀sìn bá bẹ̀ tán ojú gbogbo wa wá já. alọ́ lè ṣe èèyàn búburú tó bá jẹ́ kó rí èèyàn torí ẹni tó jẹ́ pé bí bàbá Abíára ṣe dìde lálọ́ ṣe dìde, bí bàbá Ẹ̀sìkáyà ṣe dìde lálọ́ ṣe dìde. wọn ò gba bẹ́ẹ̀ nìkan kan kọjá. mo sọ̀rọ̀ láti sọ àánú orí òkè ló gbé wọn dìde àti pè. ìrírí alọ́sẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìṣúná ìrírí ló wá aṣọ alọ́di torí ẹnikẹ́ni tí ò bá ti gba bẹ́ẹ̀ kọ́ kọjá ìrírí ló máa train jẹ́ni o. ìrírí ti ń train alọ́ ní ìsìn gbogbo ta ló ń sọ ṣe ogun lójú ṣe ojú jẹni tó lógun ohun kankan kọ́ ló ń sọ this time around. ọ̀rọ̀ akọni nínú ìjì ló ń sọ alọ́fàlà ọ̀gẹ́ ìtara ẹ̀ nídìí àwa yìí. tí ẹ bá kà ń gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀ ó ń sọ gẹ́gẹ́ bí káyé má sọ pé kí ló ti rí àkókò ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé alọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ ránṣẹ́ ní ìsìn báyìí torí kò ní ìrírí tẹ́lẹ̀. èkíní kò la ẹ̀kọ́ kọjá, èkejì kò ní ìrírí ní ìsìn báyìí. ẹni tó bá ti la ẹ̀kọ́ kọjá ìrírí ni yóò kọ́ lẹ́kọ̀ọ́, ìrírí ti kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn. either by good or not ìrírí ló kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn. ó ṣẹ̀ṣẹ̀ lọ sí school of theology báyìí, school of theology of ministry ló wà lọ́wọ́lọ́wọ́. gbogbo ohun tó ń sọ arógun lójú ojú fèkè iṣẹ́ ogun irú ìyá ìyàwó ẹ̀ wo orí irú ẹ̀ wo dáńtí lọ tó òun lè má mà. àwọn ọ̀dẹ̀ lè jẹ́ agídí àwa Èkìtì àti Oǹdó àti Ìjẹ̀ṣà agídí wa ó lè jẹ́ ọ̀la fi ń ṣe gbogbo ẹ̀. ẹnikẹ́ni tó bá lọ síbẹ̀ àwọn irọ́ ló pa. ẹ gbìdé ẹ̀yin bàbá wa ọlọ́gbọ́n yọ ẹ lọ pa iná yìí. kì í ṣe lórí wàhálà mábọ̀tẹ́ka lọ bá màmá yẹn láti bá sọ̀rọ̀ láti tù nínú. màmá yẹn màmá bó bá kú ẹ̀jẹ̀ wà lórí gbogbo yín tó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe o. ìyẹn nípa ti àwọn bàbá. Olúwa wà pẹ̀lú yín o, ẹ má bínú o. wọ́n ní mo dárúkọ bàbá Àánú Òjó. mi ò bàbá Àánú Òjó is a father to me. bàbá Àánú Òjó ní ìzù pẹ̀lú mi o. ìmọ̀ràn ni mo gbà o nínú gbogbo láàárín àwọn tí mo mọ̀ wípé
Ọlọ́run lè lò wọ́n fún àtúnṣe ìjọ CAC. Bàbá Àánú Òjó is one among. Ṣùgbọ́n nígbà ibi pé ọ̀rọ̀ ìyàwó ká sọ pé àfẹ́ ìyàwó tí Ọlọ́run bá fẹ́ gbé wọn dé ipò kan ní CAC lọ́jọ́ ọ̀la, ibi ìyàwó yẹn làwọn kan máa dìde dúró pé ẹni tí ò níyàwó kò lè ṣe lórí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tèmi yọ ẹnu sí ní gbogbo ìgbà ní pé bí mo bá rí i pé kíní àwọn èèyàn máa lè fi bí imú ọ màá sọ̀rọ̀ pé kíní ẹ̀ ó máa kú bí ẹ̀ lé báyìí. Ìgbà tó dẹ̀ ti jẹ́ pé òun ni mo torí ẹ̀fẹ́ torí àwọn ọmọ mi sọ pé daddy if you die because of CAC who will go to take care of us? So don't die because of CAC o. Mo ní God will take care of you. Wọ́n ní no, God is going to protect us but you are the one that are about to take care of us. Ẹ má bí wa fún ìyàjẹ́ o lórí ọ̀rọ̀ CAC, ẹ má kú torí CAC o. So mo bẹ̀ yín o, ìyẹn ní ti bàbá náà jọ kó o ṣe nǹkan tí bàbá náà jọ Ọlọ́run lo bàbá náà jọ fún mi púpọ̀ láìmọye tó wá mú mi lọ bá bàbá Olúkọ̀yà àjọ́nà tó ìṣe fádà tó mi bọ́ tì kí ènìyàn wà nínú ìjọ kó lóun ò níyàwó ni mo ṣe sọ̀rọ̀ tó bá dọjọ́ ọ̀la tó bá ní ipò kankan tó fẹ́ àpáyà ní CAC ibẹ̀ ni wọ́n á gbà tó rè ṣàgbẹ́ndà sí ìyẹn ti bàbá náà jọ eléyìí ti kí n tó lọ parí ẹ̀ ti bàbá Táíwò Òjó mo fẹ́ kí wọ́n jẹ́ kí Táíwò Òjó rí mẹ́sẹ̀gì. Number one, mo rí bàbá Táíwò Òjó ó kó àwọn èèyàn lọ sí Israel which is good. Oríire ló jẹ́ kí ohun tá a rí nìsín ìka bí ọdún mẹ́wàá sẹ́yìn bàbá Ìskáyà ni à ń rí ní irú ògo bẹ́ẹ̀ tó jẹ́ pé bàbá Abíára máa ṣèpàdé kò ní sí àyàn Ìskáyà ní gbogbo wa wà but we thank God for his life. Ṣùgbọ́n ìmọ̀ràn ni o ẹ má bínú torí Ọlọ́run mo rí pé ó kó àwọn èèyàn lọ sí etí odò ní Israel Jọ́dánì wọ́n wá kọ síbẹ̀ pé wọ́n lọ ṣe ìrìbọmi tá a kọ sókè yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ sí o kí bàbá wa Táíwò Òjó ìbéèrè tí mo wá ń béèrè ṣé àwọn tó ti di pásítọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo rí nínú odò yẹn àwọn pásítọ̀ CAC wòlíì àwọn èèyàn tó ti gba Kristi ṣé ìrìbọmi second chance náà lọ ṣe ni àbí ìrìbọmi ti ìgbàlà àbí ìrúbọmi àdúrà àbí wọn kà lọ wẹ̀ lásán torí tó bá jẹ́ ìrúbọmi ti eléyìí àbí ìtàn lọ sí ṣé wọn gba tàbí kété ṣe torí nínú ìlànà ìjọ àpọ́sù ti Kristi baptisi kan la máa ń ṣe kì í ṣe mẹ́ta mẹ́rin èmi ò gbọ́ yẹn rí baptisi tán kọ síbẹ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ o kì í ṣe pé bóyá mo ní ìkankan ìdíyèsí bàbá o nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún tẹ̀lé yìí wọ́n tẹ̀lé Ìskáyà àgbà kan mú pariwo gbà nítorí ìgbà tó bá tó dọjọ́ ọ̀la nìsín náà sọ pé ìlú òyìnbó ló ti lọ gbàgbára ó lọ wọ eré wọn ó bọ́ sẹ́lẹ̀ because ẹ mà jẹ́ á máa ṣọ́ra gbogbo àmọ̀ pé inú ògo ni ewu wà síjú omi ò mọ̀ fẹ́lẹ̀ kẹ́gan bàbá o ẹjọ́ torí Ọlọ́run o mo gba ìmọ̀ràn mi o wọ́n ní ìmọ̀ràn kó ṣọ́ra o ìkókó ti wà nínú àgùntàn rẹ̀ o kó ṣọ́ra o kò sọ̀rọ̀ mi inú mi dùn sí o ẹjọ́ gbọ́ tì ìrúbọmi tá lọ ṣe yẹn ni mo baptisi yẹn ni mo wòye sí pé ṣé wọ́n kà lọ wẹ̀ ni àbí sẹ́kọ́n ìrúbọmi ṣé wọ́n á gba tàbí kéèké sí àbí ìrúbọmi yẹn ẹ̀mí ní ìrúbọmi látọwọ́ ẹ̀mí máa náà kà lọ ṣe fún wa so Olúwa yóò wà pẹ̀lú wa o ìyẹn ti ìrúbọmi eléyìí ohun Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni o níwájú ẹ tó ní ayé àtọ̀run mo rí inú ọ̀tá bàbá Táíwò Òjó mo rí àwọn èèyàn gbé ọjà lórí wọn bẹ̀rẹ̀ sí kiri ọ̀nì tó ní ayé àtọ̀run sọ fún mi pé àwọn tí ń fi iṣẹ́ Olúwa ṣòwò àwọn tí ń tàkìrà ti wọnú iṣẹ́ ìránṣẹ́ kó kíyè sára o kí a má gbàgbẹ́ yọ sí o ẹ má bínú o èyí ohun Olúwa ní o ìyẹn nípa ti bàbá tá ìwò bá tẹ̀ nínú sí òkè ń ṣe wòlíì á sáà máa sọ tèmi fún yín o ìyẹn nípa ti àwọn ọmọ Ọlọ́run nípa ti bàbá wa Táíwò Òjó kí n tó parí eléyìí nípa eléyìí ẹ má bínú mo tún fẹ́ béèrè ìbéèrè kan sí kí n tó parí ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ṣé Ọlọ́run ìbéèrè mìíràn tí mo fẹ́ béèrè pé ṣé Ọlọ́run wa Ọlọ́run ẹ̀sìn ni àbí Ọlọ́run òtítọ́ àti òdodo? Is it our God a God of religion or is a God of truth and faithfulness? Ìbéèrè mi ni pé ẹ̀sìn wo gan-an ni wọ́n practice lọ́run
pàápàá tí nàìjíríà fi sọ ṣọ́ọ̀ṣì di ogun yìí, ẹlòmíín ní ṣèṣì yóò ṣe sọdún kẹyìn, ẹlòmíín mo gbàgbọ́, ẹlòmíín ní ìṣẹ̀lẹ̀ ni. ẹ̀sìn wo gan ni wọ́n sì ní ọ̀run? gbogbo ẹ̀yin ẹ̀yin bible scholar, ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn, mo fọba àwọn bàbá yìí o. ṣé mọ̀ pé tí ò bá yé èèyàn á máa béèrè. finally àwo kókó, ẹ gbọ́ mi o, mo fẹ́ kí ẹ, tí n bá ti bá yín sọ̀rọ̀ tán, kẹ́ ẹ lọ wádìí mi. bí ẹ bá pè mí màá dá yín lóhùn, bí ẹ bá bi mí léèrè béèrè 10 màá fi 20 dá yín lóhùn. mo ti sọ ṣáájú, kò sẹ́ni tí ò ní pass, kò sẹ́ni tí ò láṣìírí, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀, ṣùgbọ́n kò sí èyíkéyìí tí ó ti àwa yìí lójú láti sọ ní gbangba pátápátá. nínú ìjọsíèsì o, nínú ìrìnàjò ayé mo ní pass, bọ̀ nínú ìjọsíèsì mi ò ní kọ̀kọ̀, mi ò lè láṣìírí sọ́wọ́ ẹnì kankan. so àwo kókó, ẹni ẹ̀gún ni yín o, àtẹni èpè o, àtẹni òfùn, àtẹni àdánù. kí ni ìdí tí mo fi sọ? má bínú o. kí ni ìdí tí mo fi sọ ni pé iṣẹ́ tí olóyè aláyò láti ṣe, iṣẹ́ tó yẹ kí gbogbo ọmọ ọlọ́run gbárùkù tì í. ṣùgbọ́n gbogbo ọmọ ọlọ́run tó bá nínú dídùn ṣiṣẹ́ tó ṣe, ayé ọmọ ọlọ́run yẹn ti bàjẹ́, ayé ẹ̀ ti wó, ẹ̀gún wà lórí ọmọ ọlọ́run yẹn. irú ọmọ ọlọ́run bẹ́ẹ̀ yóò jìyà láyé, yóò tún jẹ lọ́run. irú ọmọ ọlọ́run bẹ́ẹ̀ kò ní í dáa fún. mo sọ́ra àti sọ o fún àwọn ọmọ ọlọ́run yẹn, bọ́ tí mo sọ fún wọn. kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo gbọ́ nǹkan méjì tẹ́ ẹ sọ tó ru ọkàn mi sókè, pé èèyàn 3 ló sọnù bíbélì. Hẹ́rọ́dù sọ, Fáráò sọ, Nebukadnesari sọ, Sìnàkérùbù sọ. àwọn tó sọnù bíbélì bíi 4, pé ta ni ọlọ́run ní. ẹ sọ̀rọ̀ títí ẹni gbogbo ẹ̀yin body of Christ olórí burúkú yìí, ẹni ọlọ́run rádaràda wo lẹ́ni ẹ̀sìn. èmi ò gbọ́rú ẹ̀rí lọ́jọ́ tí mo ti wà inú bíbélì ni mo ti gbọ́rú ẹ̀rí. Sìnàkérùbù, Hẹ́rọ́dù, Fáráò àti Nebukadnesari, èmi ò gbọ́rú ẹni tó sọ bẹ́ẹ̀ rí. bí àwọn kan bá ṣe ìbàjẹ́, ẹ wọ́ọ̀dì wọn. ó ń fi èpè sin ọba àwọn ọba, ọlọ́run rádaràda wo lẹ́lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin body of Christ. àní kejì, ó ní gbogbo body of Christ, àwọn ọmọ ọlọ́run sì wà ní body of Christ. I'm telling you the fact. ọlọ́run ló mọ àwọn tó sùn wọn. ibi tí mo fi fèpè ránṣẹ́ sí ẹ nìyẹn. mo fi èpè yín ránṣẹ́ sí ẹ kẹ́ lè tàjì mi sí gbogbo ayé, kí àwọn èèyàn lè wọ́ọ̀dì mi, kí wọ́n lè gbé mi síta, kémi náà lè sọ tẹnu mi dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. I am telling you, mi ì láṣìírí pẹ̀lú ẹnì kankan. kẹ́ẹ̀dẹ̀bà ẹni tó bá bẹ̀ máa sọ pé òun ní àṣírí ìdání, kẹ́ẹ̀ bá mi gbé àwòrán rẹ̀ sí i, kájọ sọ̀rọ̀. ẹ fún mi ní táàmù, mo ṣe tán láti wá. bó o pè ní máa jẹ yín, torí pé èèyàn bó o bá ń ṣe iṣẹ́ yìí tí ò bá fi ti ègún láti fọlọ́run gẹ́gùn, ọ̀tọ̀ ni. tó o bá dẹ̀ sọ pé gbogbo bọ́dọ̀ ọ̀fà, tó sọ pé gbogbo ẹ̀yin tí ẹ bà iṣẹ́ olúwa jẹ́, tó bá jẹ́ yẹn ìwà òkè bọ́tì, ó dẹ̀ lè wá jẹ́ emotion ló kì í ṣe. ẹ lọ tètè, bí bẹ́ẹ̀ kọ́ ìràwọ̀ rẹ ti pòórá ní ọ̀run. àdàbí o tí mi bá ṣe wòlíì ọlọ́run, ọjọ́ rẹ ti lọ. ẹ lọ kọ́lẹ̀, I give you some time. ọjọ́ rẹ ti lọ, ìràwọ̀ rẹ ti rá ní ọ̀run. ó tọ́ mo sọ fún yín, àdàbí o tí mi bá ṣe wòlíì ọlọ́run ọ̀gá ògo. ẹ gbà yẹn, ẹ gbàgbọ́ yẹn. láti máa gẹ olúwo ọlọ́run ọ̀gá ògo, èmi ò gbọ́rú ẹ̀rí lájọ́ tí wọ́n ti bí mi. ìyẹn ti ní àwọ̀ kòkó. ó sì dá kẹ́ tètè lọ, ọ̀rọ̀ alọ́kọ̀ lásán nìyí. ẹ tètè lọ bẹ ọlọ́run. èkíní, lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. olúwa, àwọn èèyàn ti tì mí láti ṣẹ̀ ọ́, dáríjì mí. èkejì, gbogbo orí àwọn èèyàn mímọ́ tí mo ti kọlù nítorí àwọn olórí burúkú tó ń baṣẹ́ ìjẹ́, olúwa jẹ́ kó rí wọn dáríjì mí. tó o bá ti ṣe méjì yẹn, o mọ́. bó o bá ṣe méjì yẹn, ọjọ́ rẹ ti rá lójú ọ̀run. ẹ wo ẹnìkan ló sọ lọ́jọ́ sí, bàbá ìsáyà tọwọ́ sílẹ̀ yìí, ó lọ sí inú bẹ́ẹ̀rì ní ìṣẹ́, ó ti tó padà. ẹni tí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ lọ́jọ́ sí ẹ lọ́gbọ́, ó ti padà tọrọ apọ́lọ́jì báyìí lórí mẹ́sẹ̀jì kí. ẹni tí ẹ torí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ lọ́jọ́ sí, ó ti tọrọ apọ́lọ́jì báyìí 2 3. sí ẹ̀yin náà wá rí, ó ti dá kéètètè ṣẹ́ǹjì. ní tí mo fẹ́ sọ ìyẹn nìyẹn. ní ti àràlọ́mọ máa fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀, á máa táàdì fọ́tò onífọ́tò. ìyẹn mo mọ̀ pé ó ń wá owó orí mẹ́díà, ó dẹ̀ wá fíwà. àràlọ́mọ ò torí anything má bàa ní ìsìn part 1 part 2 part 3. èmi ò mà tí ìrorú àgbákò táwa kò ní ìsìn, torí mo mọ̀ pé òsì ni. ẹ̀yin náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ẹ wo Ọládìméjì ní ìsìn tó ń sọ̀rọ̀ sí mi.
ẹni tó sọ pé mo ṣépè ẹ wo èpè tó rọ́ jáde báyìí nígbà tí iná mọ alára tí wọ́n tú gbogbo àṣírí ayé ẹ̀ ibi tó ti lọ gba agbára tó ṣe ẹ wo èpè tó bẹ̀rẹ̀ sí rọ́ nìsín ẹ wo bọ́lọ̀ ṣe yẹ̀yẹ́ rẹ̀ wọ́n kò sẹ́ni tó bá Ísírẹ́lì jà láyé rí tó mu jẹ orí mi Ọláwọlé Ọládìméjì ṣe gbọ́ gbogbo àṣírí ẹ̀ ṣe gbọ́ gbogbo ẹ jẹ́ káwọn èèyàn gbé tèmi jáde ṣe gbọ́ gbogbo bí ẹ ti lọ gba agbára ṣe ráyè Ọládìméjì ráyè ẹ níta irú ẹ mo ti sọ́nà tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè lọ abẹ́ bàbá yẹ bí òkè mo ti mọ̀ pé wàhálà wà ẹ gbọ́ it is well tí n bá tẹ̀ fẹ́ bá yín sọ̀ tẹ́lẹ̀ Ọládìméjì mi ní bá tẹ̀ mọ́ pẹ̀lú gbogbo tí mo ti rí yẹn pẹ̀lú gbogbo mo ti mọ̀ ẹ́ pé bó ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ pé I love is a nice man mo mọ̀ pé o fẹ́ gbé mára lé káyè rẹ má ba bàjẹ́ ká má ba káṣíìrì rẹ jáde tó tàn bí òtàn ìwọ tó ní wọ́n ṣe pèsè bí èpè ló ń sẹ́yìn sí so mo bẹ̀ gbogbo èèyàn ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé ohun tó dùn mí jù ni pé ẹ bá wa bẹ̀ wòlíì Àlọ́ kí ó pe ìyá ìyàwó ẹ̀ àbí kó ráwọn èèyàn lọ èèyàn mẹ́rin là kì í bá jà o là kì í tóbi jù èèyàn kì í tóbi ju ẹbí àdẹ̀ kì í tóbi ju orílẹ̀-èdè àá tóbi ju ìjọ àdẹ̀ kì í tóbi ju ìlú bẹ́ẹ̀ náà kì í tóbi ju ilé àná ni ẹjọ́ lọ síbẹ̀ kó lọ bá àwọn kó pe àwọn pápá lórí màmá yẹn ò léèyàn tó bá jọ léèyàn ni ó yẹ kí àwọn èèyàn rẹ̀ bí kò yẹ kó come out so ẹjọ́ ẹbí alọ́kólọ́kó torí orí iwú yìí tó ṣẹlẹ̀ sí màmá yẹn ti ṣẹlẹ̀ sí èèyàn mi kan bàbá yẹn lówó ó fẹ́ ọmọ màmá yẹn àwọn wòlíì sì èsì bẹ̀ sọ pé kò gbọ́dọ̀ kọ́ ilé fún màmá yẹn pé ó lájẹ́ ni kò gbọ́dọ̀ lọ ayé táwọn wòlíì sì èsì bàjẹ́ pọ̀ ó tọ́ mi sọ fún yín o ọtí tí mo lọ bá ẹ̀gbọ́n mi yẹn pé màmá yìí ò lájẹ́ ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ó yẹ ká ti kọ́lé fún màmá yẹn ní 15 years ago ọdún tá ṣẹ̀ wá kọ́lé yẹn ọdún tá ń parí ẹ̀ tán báyìí oṣù bí màmá yẹn ṣe pé ẹ kọ́lé fún mi láyé bó ṣe wọnú ilé yẹn gánlẹ́ ojú oṣù 5 màmá yẹn kú màmá yẹn rìkọ́ọ̀dù ọ̀rọ̀ wọn ò jẹ́ àsọtẹ́ wòlíì ṣèèṣì bó tilẹ̀ dọ́dọ̀ ọba àwọn sọ pé ìyá rẹ̀ má lọ́dọ̀ ẹ̀ àjẹ́ ni gbogbo yẹn náà mo ti bá wọn ṣe bẹ́ẹ̀ lé o but I reverse and I repent tí àwọn èèyàn yẹn bá lájẹ tá a bá lókùnkùn ṣe báwọn náà ló sàbí wa àwọn náà lọ́dẹ̀ tó wà dàgbà why cutting off our oh God ẹ̀yin olórí wa ní ṣèèṣì ní tí mo fẹ́ bá yín sọ nìyẹn o gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní tí mo fẹ́ bá yín sọ nìyẹn ara lọ́mọ dúpọ́ ló wá níyì ẹ fi mí lọ́rùn lẹ́ o Ọládìméjì ẹ fi mí lọ́rùn lẹ́ torí pé ìgbẹ̀yìn gbogbo tí ẹ ṣe sí mi ó léwu fún yín ó tẹ́ mo sọ fún yín ara lọ́mọ tètè lọ yí padà gbogbo yín lọ yí ẹ má torí ebi ẹ wọ Ọládìméjì ní àṣẹṣe náà kọ́ ṣọ́ọ̀ṣì gbélé lọ́wọ́ àṣẹ mo ti sọ́nà tó bá ti wá ṣe á ní òun bí sì máa ní ṣé ìwọ gan lè skáyà ṣé ìwọ ní Táíwò Òjó irọ́ dẹ̀ ní gbogbo irọ́ ti pọ̀ jù Ọlọ́run wá ṣẹ̀sìn ẹ̀ ní ìsìn Olúwa adúpẹ́ lọ́wọ́ rẹ ọba àwọn ọba fún gbogbo àǹfààní àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ kí mẹ́sẹ̀jì dọ́dọ̀ àwọn olórí wa àtàtà àwọn ọmọ Ọlọ́run Olúwa gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ìwà gbogbo ibi tí àwọn tẹlifíṣọ̀n program tó gbé mẹ́sẹ̀jì lórí wọn gba ọpẹ́ wa bàbá dẹ̀ rí gbogbo àwọn ibi tá a ti sọ̀rọ̀ náà tẹ̀sẹ̀ ti wọ̀ Olúwa dáríjì wa torí ènìyàn ni wa dáríjì wa gbogbo àwọn èèyàn wọ̀nyí náà pàápàá Olúwa dá gbogbo wa padà sínú rẹ ìrere ló gbélé wa lọ́wọ́ ọ̀rọ̀ ìjọba ló gbélé wa lọ́wọ́ èso ti gbé mídíà lé wa lọ́wọ́ ní èso Olúwa gbà wá ogun mídíà má jọ borí wa ayé fẹ́ rí mi Olúwa má jọ borí wa ràn wá lọ́wọ́ mo tún fi àkókò yìí pé gbogbo àwọn ọmọ Ọlọ́run à ń lọ sínú program báyìí láàrin wákàtí kan sí ní ọjọ́ 12 oṣù kẹfà tá a fẹ́ wọ̀ ní òru yìí ní ọjọ́ 11 làwọn èèyàn ti máa dé ní nọ́mbà 4 Godgrey Estate àtúmọ̀lówó Yakoyo bus ọmọ owó ògùnṣe ní ìpàdé àìkan lọ́dún Olúwa gbèjà abiyamọ mo gbàdúrà tó kó dọjọ́ yẹn afẹ́ àkọlé tọdún sọ pé ọmọ mi ò ní kú ẹ jẹ́ kí gbogbo wa pàdé mo dẹ̀ bẹ̀ àwọn bàbá nínú ṣèṣì ẹ pé bàbá ẹyẹ bí Ọ̀kín àti gbogbo ẹ̀yin olórí ẹ máa correct àwa mọ́ ẹ má jẹ́ ká bàjẹ́ ọmọdé ni wá kó ọmọdé ìmọ̀ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ má torí ìdí kan àti èkejì ẹ má correct wa mo rántí ẹnìkan nínú ẹ̀dà lọ́dọ̀ bàbá yẹn wá pásọ̀ kan náà ó ṣègbéyàwó fún ọmọ ẹ̀ kó gba ìlànà ìjọ bàbá yẹn wá suspend yẹ olùdùkọ tí a tó lè dáhùn bàbá kan nínú ìjọ wọn suspend yẹ èkó pásọ̀ ìgbéyàwó ọmọ ẹ̀ lọ́sẹ̀ òkè ṣe tọ́ ọmọ ẹlòmíràn mo rántí ẹ̀dà kan náà níyàwó méjì ẹ̀dà yẹn níyàwó méjì bàbá yẹn wá ó ní bá ṣàdówó bàbá yẹn wá àbà kankan sọ́dọ̀ ẹ̀dà tú kò dàgbà kó jẹ oúnjẹ ara olúwa
ó bínú ni wọn ní òòlè jọ ẹ lọ bèrè tí mo sọ ẹ pé pásọ mọ kẹbèrè ẹ lọ bèrè àwọn kan yìí kó pọsibú olúwa irú ẹ̀mí tó wà nínú àwọn bàbá àbá tó kọrẹ olúwa bá wa ran sínú bàbá ẹsọ ládélé kó lè kọrẹ ti gbogbo rọbìsì wọ̀nyí kó kọrẹ ti ẹ bá wa jẹ́ kí irú ẹ̀mí gbogbo ẹni tẹ̀lé sọ pé mo pé bàbá ayọdẹ ọ̀kín ní orúkọ kankan àdàbí tẹ̀yin náà bá pé bàbá Ọbásanjọ́ ní ẹbọra òwúrí o àdàbí tẹ́ ẹ bá pe Tinubu ní jàgàbáàn rí o tẹ́ ẹ bá ti pe Tinubu ní jàgàbáàn rí Ọládìméjì wọlé Ọládìméjì Daniel Aralọmọ tẹ́ ẹ bá ti pe Tinubu ní jàgàbáàn rí tẹ́ ẹ dẹ̀kọ́ Ọbásanjọ́ ní ẹbọra òwúrí ní bọ́nú ogun rẹ o lágbára ẹni tó láyé àtọ̀run torí pé tí mo fi pe bàbá Ẹyẹdú Ọ̀kúbẹ̀ ẹni tó lágbára nínú ìjọ tó jẹ́ pé kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ wò gbogbo tó bá ṣe olóde fàtẹ́yìn olórí burúkú wọ̀nyẹn fi ń ṣáṣá bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ìwé ọ̀ṣẹ́sì làǹdì ọ̀ṣẹ́sì worldwide ni ọlọ́run ayé gbọ́ pẹ́ wa ìgbà yẹn wa àárín àwa àti wọn májọ dàrú mú wa dé òpin together we shall make eternity my name remain the same iṣẹ́ ìlànà Olúwagbémi Dìde aka ẹni wọn lọ kẹ́ wá ẹ̀yà my number remain the same 08038030562 thank you God bless you. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ́ tìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wo tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o tún nu ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.